pa òfin Ọlọ́run mọ́ ẹ jẹ́ á lọ bùsà fún òfin Ọlọ́run láti máa fi aṣọ ẹ̀ á ṣe fíìmù pé wọ́n fi ń rọ́ọ̀bù kí kọ lẹ́tà síbi inú Ọlọ́run ọlọ́mọdé àárí láti máa fi aṣọ ẹ̀ á ṣe fíìmù pé wọ́n fi ń yàlè kí kọ lẹ́tà síbi inú Ọlọ́run ọlọ́mọdé àárí kò sẹ́ni tí ò ní dọ̀tí ẹ fi onídọ̀tí lẹ̀ pẹ̀lú ìdọ̀tí ẹ̀ èèyàn ní àìsàn jẹ̀nu èèyàn ní wà àìsàn màláíkà èèyàn ní wà kí sáde bí Ọlọ́run. kí gbogbo èèyàn ló fẹ́ padà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà kọ̀ọ̀dù kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. ala sori ìyá ti Sayyidina Muhammad ọ̀rọ̀ tí ń lọ message to Mr. Latin and others ẹ jọ̀ọ́ bá mi sí à program yìí ẹ jọ̀ọ́ bá mi sí à rẹ̀ ẹ jọ̀ọ́ bá mi sí à rẹ̀ ẹ jọ̀ọ́ bá mi sí à rẹ̀ tá a bá wo orí social media àwọn ọ̀rọ̀ kan ń generate info èmi gan ti sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí ní TikTok but mo tún delete ẹ̀ pé tọ́rọ̀ bá rí báyìí gbogbo ẹ̀yin artist wa ìdùnnú ńlẹ̀ jẹ́ fáráyé olùtùnú ńlẹ̀ jẹ́ fáráyé Mr. Latin gẹ́gẹ́ bí chairman igi ọ̀kankan lójú ń tò ẹ wo ọ̀rọ̀ fíìmù tí wọ́n ṣe tí wọ́n fi aṣọ ẹ̀há jìlìbáàb kì í ṣe pé fíìmù yẹn ti jáde gbogbo anybody nísìn Fẹ́mi Adébáyọ̀ ló ń kálukú target at least àwọn àdẹ ti ṣèwádìí pé Fẹ́mi Adébáyọ̀ gẹ́gẹ́ kọ́ ló ní fíìmù yẹn àmọ́ ìmọ̀ràn mi fún yín Mr. Latin Fẹ́mi Adébáyọ̀ ọmọ ga gbogbo ẹ̀yin tọ́lọ̀ ti gbọ́wọ́ yín sókè nídìí fíìmù kò sẹ́ni tí ò béèrè gíga lórí iṣẹ́ rẹ̀ mo rọ̀ yín gbogbo tó bá ní í ṣe pẹ̀lú táàfin fọ ọgbọ́n ọlọ́ọ̀yà ẹja ṣọ́ra fún táàfin fọ ọgbọ́n ọlọ́ọ̀yà ọ̀bíà Christian ẹja ṣọ́ra fún táàfin fọ ọgbọ́n ọlọ́ọ̀yà ọ̀bíà Muslim ẹja ṣọ́ra fún ìfún nǹkan táàfin gbo ewúro sí ẹ̀sìn ìṣẹ̀ṣe gẹ́gẹ́ ẹja ṣọ́ra fún gbogbo artist ṣe bá bẹ́ ṣe ẹ jẹ́ kó jẹ́ tí ó fúnni ní ẹ̀kọ́ tí ó dẹ̀ ní da epo pupa sí aṣọ funfun ẹ̀sìn kankan. Mr. Latin gbogbo yeye pátá náà lè jí ọ̀ṣọ́ fún Nàìjíríà ẹ jí ọ̀ṣọ́ fúnlẹ̀ Yorùbá àmọ́ ó máa ń bì ẹlẹ́ran ara ni wọ́n o kò sẹ́ni kankan tó máa rí artist yín tí ó rọ́ fún ẹ̀sìn ń tára rí ọba lẹ́ o wàláì tàláì kódà bí ẹ bá jẹ́ kìrìsìtẹ́nì tí ó lọ church kí ẹ wá rí i pé ẹ ń ṣètò yìí pé ẹnìkan wọ Susanna ó lọ́ọ́ fi jalè ọmọ tó bá jí ọmọ lẹ́yìn kìrìsìtẹ́nì inú máa bí o tó ló máa wé pé Susanna tó náà wọ ilẹ̀ nìkan wọ̀ lọ́ọ́ jalè. ó yẹ kẹ́ ẹ máa áàtì àwọn fíìmù yẹn kẹ́ ẹ máa padà láǹdì ẹ̀ sórí pé ìtọ́ba ní í ṣe pẹ̀lú àdírẹ́sẹ̀sì kọ̀ọ̀kan bóyá jìlìbáàbù ni bóyá láwàní ni bóyá Susanna ni káwọn nǹkan ọ̀ṣọ́ yìí ó padà rí rìsọ́ọ̀tì àpọ́nlé lẹ́yẹ kọ́ máa jẹ́. mo rọ gbogbo àwa tí à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fíìmù tí wọ́n fi ṣe jìlìbáàbù nínú àwọn fọmíṣàn tá a gbọ́ ní pé kì í ṣe Fẹ́mi Adébáyọ̀ lónìí fíìmù yẹn but gbajúmọ̀ dáràn igi ọ̀kánkádẹ̀ lójú tó ẹjẹ́ àṣẹ sùúrù mo kí ọ̀gá mi àgbà àṣẹ Ahmed Labibu ìjọba kìnìún àgbà ìjọ ló mọ́fà burúkú àwọn àfa wa bàbá wa ìjọba jáde lórí fún mi yẹn lánàá ẹ̀sán lè lónìí wọ́n ti ṣàdúrà fún Fẹ́mi Adébáyọ̀
lẹ́yìn tí wọ́n fi jẹ́ kó yí ayé páwọn ti ṣèwádìí pé àṣẹ kì í sọ gẹ́gẹ́ lónìí fíìmù yẹn but gbogbo ẹni tó bá jẹ́ actor tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní environment actor tí nǹkan kan bá ṣẹlẹ̀ ládùúgbò ẹni tó jẹ́ actor òun náà ni wọ́n kọ́kọ́ dojú ẹ̀ kọ. Mrs. Fúnmilọ́lá ìyá àlùbáríkà ẹ̀mẹ̀kẹ́ mo ní mẹ́sẹ̀gì tẹ́ bá ti dé online ní tí máa rí ẹ jẹ́ bá mi share program yìí gbogbo ẹ̀yà artist wa ẹ̀yin ní ọ̀pọ̀lọpọ̀ máa ń fi delete ìbànújẹ́ tí bá ń bẹ lọ́kàn ẹ̀ ẹ̀yin ní ọ̀pọ̀lọpọ̀ máa ń fi delete ìrònú tí bá ń bẹ lọ́kàn ẹ̀ gbogbo tẹ́ bá fẹ́ build fún wa ẹ méjèèjì tí ó tẹ epo sí ẹ̀sìn ẹnì kankan o ẹ jọ torí tọlọ́hun nígbà tá a ti ìsìláyé kọ̀ǹpútà tá a ti ìsìláyé social media gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèyẹn lè ṣe tí ó dẹ̀ jẹ́ lọ a ti wà láyé social media fíìmù tá à ń sọ tí mẹ́sẹ̀jì ẹ̀ ti kárí ayé yìí fíìmù igi ò tí ì jáde òkè lóko ìtàmọ̀pá ti wà láyé social media nu àwọn yìí kan tí àǹtí nígbà tó ṣe fíìmù kan tí wọ́n lu ẹ̀há tí wọ́n tún lọ sí aṣọ akérèbù ní ọ̀nà ní àbáṣọ kínní èmi gẹ́gẹ́ jáde tí mo lálé ẹ̀ no ànígbà kì í ṣègbà tẹ́ ẹ bá tó lu aṣọ kankan nínú aṣọ ìjọsìn oníkálukú ìgbà yẹn kọ́ ni fún ìmú yìí máa tó tà ọmọ fẹ́ kó kùtà bá ní ó máa kó kùtà bá ní ẹ gbọ́ ó máa kó kùtà bá ní tẹ́ ẹ bá ròyìn pé ó jẹ́ kẹ́ ẹ rí owó ó máa àfẹ́ ti tẹ́ ẹ rí kẹ́ ẹ kójọ yẹn ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ leader on behalf theatre àyè eléré orí ìtàgé mo rọ̀ yín kò sí fíìmù kankan tí wọ́n máa fẹ́ ṣe tí wọ́n ní gbé kòtẹ́sẹ̀ rẹ̀ níwájú yín èyí tẹ́ ẹ bá ti rí i pé yóò fẹ́ dẹ epo sí aṣọ aláìsí ẹnì kọ̀ọ̀kan ẹni kí wọ́n yọ kú o ẹ fún wọn ní àmọ̀ràn míì tó máa fi ṣàpínlẹ ẹ̀sìn Ọdẹ́dẹ́lẹ́ Máyọ̀wá àbúrò ní sẹ́yìn aṣọ tó gbópọn ni o aṣọ tá a fi máa béèrè tá a fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run dẹ̀ fún yẹn inú information tá a gbọ́ nìsín nígbà kì í ṣe Fẹ́mi Adébáyọ̀ lóní fíìmù yẹn mo gbọ́ information ìgbé ọmọbìnrin kan lóní but ẹni tó rí kò ní. ẹni tó rí kò ní ẹni tó rí kò ní fíìmù yẹn ẹ bá ní sọ fún kó má jẹ́ kó jáde ọkùnrin yọ ibi tí ẹ ti lọ jìlì báàbù kúrò níbẹ̀ torí ìbínú Ọlọ́run ibi tí wọ́n ti lọ jìlì báàbù ẹ jọ̀ọ́ mo gbà yín lámọ̀ràn ni Mr. Latin ẹ̀bẹ̀ ni náà ṣe ìmọ̀ràn ibi tí wọ́n ti lọ jìlì báàbù kó yọ kúrò níbẹ̀. Assalamu alaikum Amir. Ẹ bá ní fún wọn ní àmọ̀ràn even ẹni tó bá fẹ́ ṣe show tó ṣe live tó bá ti ní í ṣe pẹ̀lú wípé ẹ wò ẹ lè lo láwàní ẹ̀yẹ wo kùtù ọ̀run wọ́n lo láwàní bẹ́ẹ̀ wọ́n á fi dọ̀tí ẹ̀sìn ẹ lè lo Susanna ẹ lè lo jìlìbáàbù àmọ́ dìpátímẹ́ǹtì tẹ́ bá máa gbé àwọn nǹkan yẹn sí ẹjọ́ ọjọ́ ipò yóò ṣe ọ̀ṣọ́ fẹ́ sìn ni kẹ́ àwa pẹ̀lú yín ká lè jọ rí ojú rere Ọlọ́run àwa yìí là ń pẹ́pẹ́ ìṣọ̀kan à ń pẹ́pẹ́ ìfẹ́ àmọ́ kò sẹ́ni kẹ́kẹ́ tó lè tẹ́ lọ́rùn kí wọ́n dọ̀tí ẹ̀ sí ẹ̀ kò sẹ́ni tó lè tẹ́ lọ́rùn kí wọ́n de epo pupa sí aṣọ funfun rẹ̀
afani fatinun biduniya ubasirin nakidin mutagafili adini mutabalidi aridin isama sim asifajahu wa isa yusammu ilahu lamu yaridi afani mo sorry fún ẹni tó gbọ́n ọmọ òru ayé àti bu ayé ọmọ Amẹ́ríkà ọmọ London ọmọ Dubai ọmọ Abuja àmọ́ mutagafili andi ní mutabaridi tí wọ́n bá wá ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá ń sọ nípa ọ̀nà tá a gbà rójú rere Ọlọ́run irú onítọ̀hún wàá mọ̀ nípa rẹ̀ ó ní mo sọ́ọ̀rì fún ó tún ní Fatinú kò bójúmu náà Mr. Akitunde àbúrò ní sẹ́yìn ó tún ní Fatinú bidun ni ya ubasiri na kidi mutagafili andi ni mutabaridi owan aridin isama sim asfajahu wa isa yusammu ilahu lamu yaridi oni mo sorry fún en tó jẹ́ wípé tí wọ́n bá ń bú yó máa bínú kí wọ́n bú tí wọ́n bá ń lálẹ́ ẹ̀ yó máa bínú kí wọ́n lálẹ́ o àmọ́ tí wọ́n bá ń dọ̀tí ẹ̀sìn rẹ̀ yó dákẹ́ ó ní mo sorry fún ẹni bẹ́ẹ̀ Mr. Latin látọ̀rí Mr. Latin ẹ̀dọ́rí gbogbo oyè yín ẹ̀rù gòyìn lọ ẹ̀dẹ̀rẹ̀ ayé yín ṣe ikú ọ̀wọ̀wọ̀ ikú tọ́yàwó ní pẹ́ẹ́nì kankan nù yín ẹ jẹ́ á lọ pa òfin Ọlọ́run mọ́ ẹ jẹ́ á lọ bùsà fún òfin Ọlọ́run láti máa fi aṣọ ẹ̀ àṣẹ fíìmù pé wọ́n fi ń rọ́ọ̀bù kí kọ́ lẹ́tà síbi inú Ọlọ́run ni ọlọ́mọdé á rí láti máa fi aṣọ ẹ̀ ṣe fíìmù pé wọ́n fi ń yàlè kí kọ́ lẹ́tà síbi inú Ọlọ́run ni ọlọ́mọdé á rí kò sẹ́ni tí ò ní dọ̀tí ẹ fi onídọ̀tí lẹ̀ pẹ̀lú ìdọ̀tí ẹ̀ èèyàn ní àìsàn jẹ̀nu èèyàn ní wà àìsàn màláíkà èèyàn ní wà àkísà níbi Ọlọ́run àáfàá tó dọ̀tí pọ̀ àáfàá tó mọ́ pọ̀ ẹni tí ọ̀fà nkankan tí ọ̀dá pọ̀ ẹni àtọ́mọ́ pọ̀ ẹni àtọ́dọ̀tí pọ̀ àwọn kéèsì kan wà tí ìṣèmi ní dájú ẹ̀ kì í ṣe wọn ni wà á dájú ẹ̀. àrídìí ní ìsàmọ́ sí àṣìbàjá òhù tí ẹ bá pe ẹlòmíì lọ máa lè tí ẹni wèrè ni yóò máa bínú gbúrúgbú àmọ́ wáyé sáájú sámú ìlà àwùlámú yùrádì tí ẹ bá wá fẹ́ máa fọ ọgbọ́n Ọlọ́run yá lára rẹ̀ kò ní nítumọ̀ sí àbá ní wéyà ó ní mo sọ́ọ̀rì fún ẹni bẹ́ẹ̀. Mr. Latin mo rọ̀ yín ẹ bá wa pé ẹni tó ní fíìmù yẹn ẹni tó rí ọ jẹ́ ìbáàjọkùnrin ìbáàjọbìnrin ẹ̀yin náà wo social media nísìnyí Fẹ́mi Adébáyọ̀ ló kálukú ń kó bò báyà Fẹ́mi Adébáyọ̀ wà nù fíìmù yẹn ní I don't know èmi náà mo ti rí láìfù yẹn mo rí bí tí bẹ̀ mo rí bí tí bọ́ì ká ti fi jìlì bọ́ọ̀bù ó tún wá jí aṣọ ẹ̀ àwọn asòmùrà láti lè mú mi àwọn àjọ oníláwà ní tẹ́mi sì jẹ́ kẹnu ọkọ̀ ẹlẹ́yà tí mo ti ń jí ọkọ̀ ẹlẹ́yà láti 1998 àti now tí mo dẹ̀ tún jẹ́ bàbá ẹlẹ́yà àlẹ́ rí kí ni owó dùn mo rí láìfù yẹn arákùnrin yẹn fẹ́ wọnú ọkọ̀ ó fi jìlì báàbù kọ́rù báyìí ó máa ń kan ló drive mo tún rí kan ẹni yẹn lo jìlì báàbù wọlé ọdọọdún obìnrin yẹn ó síjú ọjọ́ ọkùnrin lábẹ́ jìlì báàbù eléyìí ò bójú mu. adúniya gúrúurù ìtẹ̀jẹ̀láyé kò sí kankan nú ayé kí ni tá a rò pa fẹ́ dà nú ayé tá a ní dà lẹ́jọ́ kan kí ni tá a rò pa fẹ́ jẹ́ nú ayé tí ò ní waste njọ́ kan kí ni tá a rò pa fẹ́ nínú ayé tí ò ní di tẹni ẹlẹ́ni njọ́ kan táwa torí ẹ̀ tá a máa fọ ọgbọ́n ló ń ya. Mr. Latin ẹjọ́ ẹ bá ní rọ̀ wọ́n ẹ bá ní rọ̀ wọ́n ẹ bá ní rọ̀ wọ́n Mr. Fẹ́mi Adébáyọ̀
ọlọ́ọ̀bà mi dúró tiẹ̀ igi ọ̀kẹ́kẹ́ lójú tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ anybody ní jáde Fẹ́mi Adébáyọ̀ ni wọ́n ń kó bò torí pé Fẹ́mi Adébáyọ̀ jẹ́ igi ọ̀kẹ́kẹ́ ni. ṣé kò ní Adéwálé Ọlọ́run ní fi sílẹ̀ ẹ bá ní pè wọ́n ṣàkíyèsí Mr. Latin kì í ṣe yíbò fíìmù Yorùbá fíìmù ní Yorùbá fíìmù ní kì í ṣe yíbò fíìmù àwọn yíbò ọmọ ń pa jìlìbáàbù aṣọ àṣẹ ní jìlìbáàbù ọ̀rọ̀ ẹ̀há kì í sàdíìsì ló gbé wá ayálùkúrẹ́rì lójú ilé ló gbé wá kì í ṣe pé ní tí ọba ẹ̀há kì í ṣe pé yóò wọ náà àmọ́ ẹni tó bá aníládá ẹni tó bá ṣàpọ́nlé ẹlíà ó ní ládá tí ó gbà ẹni tó bá yẹ̀yẹ́ ẹlíà yóò rí bínú Ọlọ́run kì í ṣe pé gbogbo obìnrin tí ń bẹ láyé lÓlúwa ní kó lu ẹ̀há ẹni tí ọba dẹ lò kì í ṣe pé Kùránì lọ́lọ́wọ́ jẹ níyà àmì ẹni tó bá lò ní bonus tí ó gbà tí í ṣe gift tó jẹ́ ẹ̀bùn. kò yẹ Fatai Ọláníyì àbúrò ní sẹ́yìn àtàwọn tí wọ́n produce fíìmù yìí ni àtàwọn tí wọ́n wà bẹ́ẹ̀ ni aṣọ ẹ̀ á yin ẹni tó lò ní ẹni tó bá wọn rán ni àfi kẹ́ ẹ tètè lọ tọrọ àforíjì lọ́wọ́ Olódùmarè. à ń sọ pé Nàìjíríà ọ̀dá ilẹ̀ Yorùbá ọ̀dá àwọn náà ládé ń fa ọgbọ́n Ọlọ́run ya ọgbọ́n Ọlọ́run ọ̀dẹ̀ lè yá ẹnẹ fi Susanna ṣe live àmì ẹ má fi ṣe ń tí ọba dọ̀tí Susanna ẹ má fi Susanna ṣe ń tí ọba dọ̀tí Susanna ẹnẹ fi Láwàní ṣe fíìmù ẹ má fi Láwàní ṣe ń tí ọba dọ̀tí ẹ ẹnẹ fi jìlìbáàbù ṣe fíìmù ẹ má fi ṣe nǹkan tí ọba dọ̀tí ẹ gbogbo ń tẹ́ ẹ bá rí pé ó jí ọ̀ṣun ẹ̀sìn tó jí àdírẹ́sì ẹ̀sìn èyí tó bá máa ṣàpọ́nlé ẹ̀sìn tó ní ní ká fi ṣe. ìyá dúnìyà àkàlùmínà nǹkan líìlì wọ́n àṣekú àṣàlùmínà sàlìlì. ìyá mi fún mi lọ́lá àbúrò ní ṣe yọ́lá àpẹẹrẹ àlùkùrìyà. àwọn aṣọ tẹ́ ń wò yìí àwọn gẹ́gẹ́ lásán àmì ńlá ni Láwàní tẹ́ ń wò lórí mi yìí a ní funfun rẹ̀ a ní dúdú a ní pupa a ní blue a ní yellow a ní colored a ní kàlákìní gbogbo iye wọn kọ̀ọ̀kan ló níṣẹ́ tí wọ́n ń ṣe tí ì ṣe pé àbí oògùn kankan bẹ lára wọn àwọn gẹ́gẹ́ oògùn ni Susanna tẹ́ ń wò ó la ilaha illallah àṣì Ọlọ́run bẹ lára rẹ̀ jìlìbáàbù àṣì Ọlọ́run bẹ lára rẹ̀ mo rọ gbogbo ẹ̀yà tí sí wa gbogbo ẹ̀yà tí sí wa irú àwọn nǹkan báyìí ti kọ́ mi rí aṣẹ́wó tó rẹ Mẹ́kà àmínà ẹlẹ́yà irú àwọn nǹkan yìí ti kọ́ mi rí tá a dẹ̀ ti yànnàlẹ́ ẹ̀ láàrin ara wa irú ẹni tó wá gbé fíìmù jáde ó yẹ kẹ́ ẹ sọ fún pé kó má dá wàhálà lẹ̀ kó má dogun lẹ̀ ó yẹ kẹ́ ẹ lè sọ fún tí gbogbo àfáà bá rí láìfù yìí tí wọ́n bá rí fíìmù tí wọ́n sọ̀rọ̀ Sùmùràtùl Mùmínì máa sọ̀rọ̀ o torí àwọn ni bàbá yálàyà gbogbo ọkọ ẹlẹ́yà kápẹ́ yóò bá practice jìlìbáàb ẹ̀ha kò sí ìran àfáà kankan tó practice ẹ̀ ṣáájú bàbá àgbàlagbà ìjàgbà tí gbogbo àfáà kan bá ń pa àwọn tẹ̀blíìgì àwọn ìjọkọ ẹlẹ́yà àwọn àlùsùnà wọ́n jọkọ ẹlẹ́yà bàbá àgbàlagbà ìjàgbà làáfáà wọn àwọn ni wọ́n júwe ẹ̀ha fún kálukú throughout of Nigeria
gbogbo àwọn àyà wa tí wọ́n dẹ̀ gbé ayì wọ́n ṣe lillahi wa rasulihi kì í ṣe pé ìdùnnú kankan ni wọ́n rí lọ́dọ̀ ọkọ wọn wọ́n ṣe láti rójú rí Ọlọ́run wọ́n gbé a sórí ebi wọ́n gbé a sínú yà wọ́n gbé a síbi àìrò jẹjẹ Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ sọ dọ̀rọ̀ nísìnyí. ẹ jẹ́ bá mi sí àpọ́gámù yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn artist wa ìmọ̀ràn ni mo gbẹ̀ yàtà kíyèsí. ẹ lè fi láwàní ṣe fíìmù àmọ́ ẹ má fi ṣe tí ó bá dọ̀tí láwàní. ẹ lè fi Susanna art ẹ má fi Susanna art tó bá máa dọ̀tí Susanna. ẹ lè fi jìlìbáàbù ṣe fíìmù ẹ̀kọ́ gidi ni a fi kọ́ yẹn ẹ má fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tí ó bá dọ̀tí jìlìbáàbù. bínú àwọn ẹ̀dá ò ṣe lè dùn náà nínú Ọlọ́run ò ṣe lè dùn. mo ti wí fún wa tí pẹ́pẹ́ jẹ́ sọ tọrọ fún yín kò sí nǹkan kan tá a lè ṣe tá a fi rí bínú Ọlọ́run ara wa láṣẹ tá a fi pàdé bínú Ọlọ́run. Ọlọ́run ò lóko kankan tí ń dá tá a pẹ́ nìkan gbọ́ Ọlọ́run wá ń bínú. ara wa láṣẹ tá a fi rí bínú Ọlọ́run ara wa náà ládùn nínú tá a fi rí jọ̀nú Ọlọ́run. ara wa la máa dùn nínú tá a fi rí jọ̀nú Ọlọ́run. ṣebí nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù ẹ ń lo àfáà níbẹ̀ ẹ ń lo pásítọ̀ níbẹ̀ ó dẹ̀ mú ẹ̀kọ́ gidi wá ẹ gbogbo tó bá pàtì mọ́ àdírẹ́sì ẹ̀sìn kọ̀ọ̀kan ẹ̀kọ́ gidi ní ká fi kọ́ ìyá má fi dọ̀tí ẹ̀sìn náà ẹ má fi dọ̀tí ẹ̀sìn. mo rọ̀ yín Mr. Latin gẹ́gẹ́ bí leader àti gbogbo ẹ̀yin tọ́lọ́ ti gbórí yín sókè nínú òṣèré ẹ̀ ní padà jábọ́ ẹ̀ ní lulẹ̀ bí ẹ bá gbẹ́ di ẹ̀gùn tí ó yẹ ní ó yẹ. má kàtàbà láwù lákàsáyà àti káládà áfíríkà bí ẹ bá dẹ̀ ti wù kó gọ̀ tó oríire tá a bá kọ́ máa yẹ yóò ṣe ẹ méjì àtòrí ń tá a fẹ́ jẹ́ káwá bá ń tá a fẹ́ jẹjẹ́ ẹ méjì àtòrí ẹ̀dẹ̀ ká bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ mo rọ̀ yín. kò ní tẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lọ́rùn kẹ́ẹ̀fì Susanna ṣe nǹkan ẹ̀dọ̀tí kò ní tí àwa mùsùlùmí lọ́rùn kẹ́ẹ̀fì ọ̀ṣọ́ ẹ̀sìn wa ṣe nǹkan ẹ̀dọ̀tí òótọ́ àwa lára fúnra wa báyìí náà bá wù ẹ̀yin lọ́ra àmọ́ gbogbo ayé mọ̀ nǹkan tí wọ́n fi ń ṣe tẹ́ ẹ bá wá fẹ́ lò ìtọ́ dáa jù ní kẹ́ẹ̀fì kó ọ̀ṣọ́ bá ẹ̀sìn wa kẹ́ẹ̀pẹ́ fẹ́ fi dọ̀tí ẹ̀sìn kò ní tẹ́ wa lọ́rùn wàláì kò ní tẹ́ wa lọ́rùn. Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run bá dàbà símọ́là wà máa lánàá aláǹdá táwa kálí aláǹláì fàkọ́dí àdáná ṣubú lànà wọ́n lànà síbi ránà aláàmì àṣẹ ìtùmúná wà aláǹláì fàlìyà táwa kálí mutawakkilun. gbogbo oríire tẹ́lẹ̀ ó ṣe láyé ó ti wà màkìtúbọ̀ ti wà lákọọ́lẹ̀ oore tó bá jẹ́ tẹ́nìkan kò lè kọjá ẹ̀ oore tó àbá kọ́mọ ò lè fagídí rí àwọn oore míì wá wà tọ́lọ́hùn tó ní kọ́mọ yẹn àmọ́ látara àṣẹ látara àwà látara àrò ẹnu ọlọ́wọ́ dẹ̀ ní ẹ lọ kó fún wọn ní kò sí lákọọ́lẹ̀ rẹ̀ àní ẹ lọ kó fún ojú wẹ̀ oore míì dẹ́wọ̀ tí wọ́n máa kọ fẹ́ lómi tí ó sì dànù. mo rọ gbogbo ẹ̀yà artiste wa àtọkùnrin yín àtobìnrin yín àti Yorùbá nù yín àti Yíbò yín nù yín ẹ bẹ̀ẹ̀sẹ̀ járí ẹ rògbò yín lò ẹ ráyè yín ṣe ìràwọ̀ yín ọ̀tàn. Mr. Fẹ́mi Adébáyọ̀ ọlọ́wọ́ bá ní dìímú bàbá wa ṣe Ahmed Labeeb ìjọba wọ́n ti ṣàdúrà tó pọ̀ Fẹ́mi Adébáyọ̀ láàárọ̀ yìí èmi gẹ́ ti kọ́kọ́ jáde tí mo ti ṣe fíìmù o tí mo ti ṣe live mo ṣe fídíò jàre. àwa tún ṣèwádìí àwọn èèyàn tó pè wá pé fíìmù yìí àwọn ò rò pé Fẹ́mi Adébáyọ̀ ló direct ẹ̀ èmi ọ̀dẹ̀ rí wo fún kí n mọ̀ sí Fẹ́mi Adébáyọ̀ wà bí àbí òsì ń bẹ̀ àmọ́ àti pé Fẹ́mi Adébáyọ̀ ló direct ẹ̀ àti pé kí n sọ ló direct ẹ̀ ẹjọ́ ẹ jẹ́ ká mọ́nítọ̀ ẹ̀sìn wa
gbogbo àwa mùsùlùmí pàápàá àwa àfà mo rọ̀ wá ẹ má bínú mo nígbàgbọ́ yìí pé fíìmù yóò ti jáde wọ́n dẹ̀ ti rí i pé ọ̀tẹ̀ wa lọ́rùn wọ́n máa adjust mo nígbàgbọ́ pé wọ́n máa adjust. 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 Ẹjọ́ fíìmù yẹn kò ṣẹ̀ṣẹ̀ níbi kọ́ jáde àmọ́ bí ẹ̀há wà ẹ lọ yọ kúrò ẹ fi àwọn nǹkan mi replace ẹ̀. Ibi tí ẹ̀há wà ẹ lọ yọ kúrò kẹ́ ẹ fi àwọn nǹkan mi replace ẹ̀. Torí tó lọ́hún àti tànàbí Muhammad sallallahu alaihi wasallam. Torí tó lọ́hún àti tànàbí Muhammad sallallahu alaihi wasallam. Ẹ lọ fi àwọn nǹkan mi replace ẹ̀. Ẹ lọ fi àwọn nǹkan mi replace ẹ̀. Ẹ lọ fi àwọn nǹkan mi replace ẹ̀. Ibi tí wọ́n ti lo jìlìbáàbù ẹnikẹ́ni torí kò ní fíìmù yìí ẹnikẹ́ni torí kò direct ẹ̀ iye àwọn tí wọ́n rí kí wọ́n wà ń bẹ̀ abala bíi tí aṣọ ẹ̀há wà ń àtàwọn àtẹ̀yìn àní pàdé ìbínú Ọlọ́run àtàwọn àtẹ̀yìn ìbùkún Ọlọ́run jẹ́ tiwa àtàwọn àtẹ̀yìn ayọ̀ jẹ́ tiwa àtàwọn àtẹ̀yìn àgbégọ́ jẹ́ tiwa ẹ lọ fi nǹkan mi replace ẹ̀. Ọ̀gá mi àgbà bàbá wa ṣe Ahmed Labibu ìjọba wọ́n ti ṣàdúrà fún Fẹ́mi Adébáyọ̀ gbogbo àdúrà tí wọ́n dẹ̀ ṣe fún Ọlọ́run jẹ́ kó mọ́ àwa náà ṣàdúrà fún Fẹ́mi Adébáyọ̀ gbogbo tó kálukú bá rí kún ó wí Mr. Fẹ́mi Adébáyọ̀ igi ọ̀kankan ni ọ́ igi ọ̀kankan dẹ̀ lójúmọ́ ń tó Ọlọ́run ní jẹ́ ọ jábọ́ Ọlọ́run wọlé agbára àtàṣẹ tí bẹ́ẹ̀ lọ́kàn án gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà lókè on behalf artist Ọlọ́run ní jẹ́ ṣubú gbogbo àwọn táwọn náà ń bọ̀ Ọlọ́run jẹ́ kẹ́ ẹjọ́ ga Ọlọ́run ò dẹ̀ ní torí ipá wọn mi ọ̀gá kò ní jẹ́ ẹ̀yin tẹ́ ẹ ti gẹ̀ ẹ̀ ní jábọ́ ọlọ́run insha Allah la quwwata illa billah ẹjọ́ gbogbo ẹni fíìmù tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹjọ́ jẹ́ tá a fi máa ṣàpọ́nlé religion. Mo rọ̀ yín ẹ̀yẹ wo ọwọ́ òtórí kòtù ọ̀run orí adé ẹran yóò ṣógbó gbogbo ẹ̀pá táwọn fi ṣàpọ́nlé religion ní tó ti bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe fíìmù yẹn ni wọ́n máa ń tójú àwọn rí gbogbo àwọn tí wọ́n máa ń àti àjẹ́ nǹkan yẹn ẹ lọ bí wọ́n léèrè kí wọ́n sọ tó ju àwọn rí fún yín. Alhamdulilayi mo wà ní program àwọn oní tíátà àwọn fún mi láwọ́ọ̀d ìyá àròkọ wà ń bẹ̀ bàbá wa tí Òrùjúmọ̀ ń dùn sí wà ń bẹ̀ ìyá àròkọ ń sọ program fíìmù kan táwọn ń yà táwọn fẹ́ ṣe rí àjẹ́ ń bẹ̀ ìyá àròkọ ló ń sọ fún ẹ pé ẹ méjèlé oṣù o tẹ́ fi yà fíìmù àjẹ́ yìí o ẹ méjà wọn yà lálẹ́ o ìyá àròkọ ni wọn dáhùn ó ní ìyà táwọn yà lálẹ́ ó ní kò ṣe yà ó ń kálukú lọ́mọ tójú ẹ̀ rí that is fine àwọn àtàyè ni o ká má ti wá aṣọ ọgbà Ọlọ́run ká má ti sọ kíni ká má ti sọ ọgbà Ọlọ́run ẹ jẹ́ bá mi sí aláìfi torí tọ́lọ mo rọ gbogbo ẹ̀yà artist Mr. Latin ẹ pé gbogbo àwọn òṣèré ẹgbẹ́ yín àwọn tí bẹ ládébẹ yín àti di ọdà ẹ bá wọn ṣe mítí àlàáfíà ẹ̀yin lẹ ń fi fíìmù yín ẹ fi ń dìlítì ìbànújẹ́ lẹ́mìí òǹkálùkù àwa gbọ́dọ̀ torí pé ẹ fi ń dìlítì ìbànújẹ́ ẹ fi ń kọyàn lẹ́kọ̀ọ́ kádẹ lájú lẹ kí ẹ máa fi fọgbọ ọlọyà
ọlọ́run ní dẹ́ni kọ̀ọ̀kan wá láàmú àbúrò ní sẹ́yìn ibi ọlọ́run ti ní kẹ́ni kọ̀ọ̀kan yóò ti gẹ̀ ní jábọ́ gbogbo bí tá a ti bẹ̀rẹ̀ progress ọlọ́run bá ní gbé bọ́ yóò bá ní gbé yín ga jàre yóò gbé yín ga yóò gbé yín ga ọlọ́run àmọ́ insha Allahu la quwwata illa billah. Mr. Fẹ́mi Adébáyọ̀ látòrí tiẹ̀ lórí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ actor ọlọ́run ní jí ẹ wálẹ̀ yẹsídù kulla yawmi ila al-ula yẹsídù ní ìlàlù kulla yawmi ila al-badri bàbá wa ìjọba wọn ti ṣàdúrà fún mi mo fẹ́ kẹ́ ẹ wò ó. ìwọ ni ìyá òun dẹ̀ ti lọ tú àṣírí ọ̀gá oníkókéènì fáwọn ọlọ́pàá. ìyá òun dẹ̀ ti lọ tú àṣírí ọ̀gá oníkókéènì fáwọn ọlọ́pàá. tí kò mọ̀ pé ọmọ òun ní ṣẹ́ fún ọ̀gá oníkókéènì. kò jẹ́ mọ̀ pé ọmọ òun ní ṣẹ́ fún ọ̀gá oníkókéènì. ọ̀gá oníkókéènì òun ló wá jẹ́ Fẹ́mi Adébáyọ̀. ọ̀gá oníkókéènì òun ló wá jẹ́ Fẹ́mi Adébáyọ̀. tí àwọn ìta wa ṣé ẹ kó sojú rẹ̀ kó máa ba nǹkan tó wọ́n ń lò nílọrin jẹ́. tó tó á jẹ́ ogún Islam. kíní ò ní. ọmọ tèmi náà bí. ọmọ àwọn àfáà obìnrin yìí. obìnrin ní. nítorí wọn náà lónìí. wọ́n jà fúyà mi. àbá ń jà fúyà wọn. wọ́n jà fẹ́ sí. wọ́n jà bá bu ọmọbìnrin. àwọn ọmọ wọn obìnrin. bí ó ṣe lò ó. bí wọ́n ṣe lò ó nì. ọlọ́run ló sì sọ pé kúnlẹ̀ àti wáá jíkà ọmọ náà jíkà. wọ́n ní sáìlì mu'minin sálíkà àdínní ayò rọ́fùnà wàkánà láwù. gbogbo ọmọ tó bá bí lábẹ́ jìbáàbù yìí. gbogbo ọmọ tí wọ́n bá bí lábẹ́ jìbáàbù yìí. wọ́n ṣe bí àwa síbẹ̀. wọ́n ṣe bí àwa síbẹ̀. tí wọ́n ọjọ́ òní ìbá láyé tí kò wá jà pẹ́tọ́ yẹn tí kò fi bá a lọ olórí ibú lọ́mọ yẹn. olórí ibú lọ́mọ náà. wọ́n á fẹ́ sàgbà lọ. àbá fẹ́ sàgbà lónìí. bàbá mi àgbà ṣe Ahmed Labeeb ìjọba ọ̀gá wa àbúrò ní sẹ́yìn ètò ìpè lágbà ni wọ́n ní tá a bá fọ̀ tún bá ọmọ wí áfòsì fàmọ́ra ẹ̀yin náà wo wọ́n fi jìnnì báàbù wọ́n fi ń ṣe pé ẹ̀ ti ń gbé kókè ẹ̀ ti ń rọ̀ kò lè tẹ́ wa lọ́rùn ẹjọ́ gbogbo ẹ̀yin leader on behalf artist ọlọ́run ní jí ẹ ṣubú gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú tí ọba dọ̀tí ẹ̀sìn gbogbo wájọ ẹnìkankan ò lè sọ ẹ̀sìn o àmọ́ tó bá lè jẹ́ ìdọ̀tí tó wà open ara wo ò lè gbà á ọlọ́run ní dààmú sẹ́nìkankan nù yín ẹ jọ ẹ̀yin ni adẹ́rìn pòṣónú gbogbo ẹ̀yin àtìsí ẹ̀yin olórí ẹ̀yin ni adẹ́rìn pòṣónú tẹ́ ẹ bá wá dẹ́rìn pòṣónú àfẹ́ kẹ́ ẹ máa ta sí religion kankan rough torí pé bá a ti wà pẹ́ láyé tó àpẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bí bàbá wa ṣe ń ṣe àdúrà fún. Fẹ́mi Adébáyọ̀ kò ní rí nira. 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 Fẹ́mi Adébáyọ̀ ẹ bá mi ṣe àpọ́gámù yìí. Fẹ́mi Adébáyọ̀ kò ní rí nira.
Fẹ́mi Adébáyọ̀ kò ní rí mi. Mr. Fẹ́mi Adébáyọ̀ ìjọ kankan lójú tó látọrí Mr. Latin ẹ̀ẹ́dọ́rí gbogbo ẹ̀yà átísítì wa tẹ́ǹdẹ́rì pòṣónú ẹnu ọba ní ṣàtúnṣe gbogbo ètò tẹ́ ẹ bá rí ẹ máa ṣe sinimá tẹ́ ẹ rí ẹ máa ṣe ètí ọba ti máa dọ̀tí ẹ̀sìn ẹ má aláwù àwọn ọmọlẹ́yìn yín kankan kì í bọ̀ ọ́ gbogbo yín pátá ayé yìí kò ní polúkú musu ayé yìí kò ní polúkú musu gbogbo átísítì látòkè délẹ̀ ayé yìí kò ní polúkú musu ayé yìí kò ní polúkú musu ayé yìí kò ní polúkú musu gbogbo átísítì látòkè délẹ̀ ayé yìí kò ní polúkú musu ayé yìí kò ní polúkú musu ayé yìí kò ní polúkú musu gbogbo átísítì látòkè délẹ̀ ayé yìí kò ní polú ayé yìí ò ní polúkú musu ẹ jọ̀ọ́ ẹ lọ bá ní àjọs ìmọ̀ mùsùlùmí ni ìmọ̀ kìrìsìtẹ́nì ni gbogbo tẹ́ bá ti fẹ́ ṣe pẹ̀lú eré orí ìtàgé yín ẹ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ má jì ọ́ jẹ́ tí ọmọ dọ̀tí ẹ̀sìn ojú òní tí àtàwa àtẹ̀yìn ibi oríire ẹnì kọ̀ọ̀kan wá dé kò ní débẹ̀ takú sí láàwùlà wàlà kù wátá ìlà bìláì alẹ́ àlíyí alẹ́ àsìmí sálàmù alẹ́kùn àmì tó lẹ́tà aláwọ̀ bàràkàtù.